tírélà tó kó sìmẹ́ǹtì ṣekú pa aláboyún àtàwọn méje míì lákùngbà ní ìpínlẹ̀ Ondo. Tí èèyàn bá jorí ahun yóò bomi lójú nílùú Àkùngbá Àkókò ní ìpínlẹ̀ Ondo lẹ́yìn tí ọkọ̀ tírélà tó kó sìmẹ́ǹtì ṣekú pa ènìyàn mẹ́jọ tí aláboyún kan wà nínú wọn ní ìrọ̀lẹ́ Ọjọ́rú. Ọkọ̀ àjàgbé ọ̀hún ni a gbọ́ pé ó sọ ìjánu rẹ̀ nù tó sì kọlu ọ̀pọ̀lọpọ̀ ilé ìtajà ní òpópónà márosẹ̀ Àkùngbá sí Ìkàrẹ́ tó sì pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nílùú Àkùngbá. Àwọn olùgbé ìlú náà sọ pé ọkọ̀ iléeṣẹ́ sìmẹ́ǹtì Dangote tí ẹrù wà nínú rẹ̀ ní tírélà náà. Ọ̀kan lára àwọn oṣojú mi kòró tó wà níbi ìṣẹ̀lẹ̀ náà sọ fún iléeṣẹ́ ìròyìn Yorùbá pé ọkọ̀ náà tó ń bọ̀ láti òkè ó sì kọlu irin kan kó tó mórílé ibi tí ilé ìtajà wà. Oṣojú mi kòró náà fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ọmọ inú aláboyún tó wà lára àwọn ènìyàn tó kú níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún jáde láti inú obìnrin náà níbi ìjàmbá ọ̀hún. Ẹ̀wẹ̀, ọ̀gá àgbà àjọ ẹ̀ṣọ́ ojú pópó ní ìpínlẹ̀ Ondo Samuel Ibitoye ṣàlàyé pé kì í ṣe ọkọ̀ Dangote ló fa ìjàmbá náà. Ó ní ọkọ̀ tó fa ìjàmbá náà kò kó sìmẹ́ǹtì rárá ṣùgbọ́n yẹ̀pẹ̀ olókùúta ni ọkọ̀ náà kó, èyí tó tako àwọn ìròyìn tó ń jẹyọ káàkiri. Ọ̀gbẹ́ni Ibitoye sọ pé ọkọ̀ náà kọlu irin tí wọ́n ṣe láti dènà àwọn ọkọ̀ ńlá láti má lè gba ọ̀nà náà, èyí tí wọ́n ṣe síwájú fásitì Adékúnlé Àjàsìn. Ọ̀gá àgbà ẹ̀ṣọ́ ojú pópó ní èyí ló mú kí ọkọ̀ náà sọ ìjánu rẹ̀ nù tó sì yọrí sí ìjàmbá ọkọ̀ náà. Ó fìdí rẹ̀ múlẹ̀ pé ó kéré tán èèyàn méje ló jẹ́ Ọlọ́run nípè nínú ìjàmbá náà, èyí tí ọkùnrin 5, obìnrin 2 àti ọ̀dọ́mọkùnrin kan wà nínú wọn. Ọ̀gá àgbà àjọ náà wá rọ àwọn awakọ̀ láti rí i dájú pé gbogbo ẹ̀yà ara ọkọ̀ wọn ṣiṣẹ́ dáradára kí wọ́n tó gbé sójú pópó. Bákan náà ni ó sì ṣe ìkìlọ̀ pé káwọn awakọ̀ máa rí i pé wọ́n bọ̀wọ̀ fún gbogbo òfin ìrìnnà. Ọ̀pọ̀ olùgbé ìlú Àkùngbá ló yarí wípé àwọn èèyàn tó kú nínú ìjàmbá ọkọ̀ tírélà náà ó ju 8 tí àjọ ẹ̀ṣọ́ ojú pópó kéde lọ. Ọ̀kan lára àwọn olùgbé ìlú náà Godspower Ọlọ́runṣàánú sọ pé irọ́ tó jìnnà sí òótọ́ ni ohun tí àjọ FRSC sọ. Ó sọ pé àwọn ènìyàn tí òun mọ̀ tó kú ju 8 lọ. Ó ṣàlàyé pé àwọn kan sì wà lábẹ́ ọkọ̀ náà tí wọn kò tí ì gbé wọn jáde títí di àsìkò yìí. Ọlọ́runṣàánú wá rọ àwọn tó ń dòla ẹ̀mí láti jígìrì sí iṣẹ́ wọn láti rí i dájú pé wọ́n yọ àwọn tó sì há sábẹ́ ọkọ̀ tírélà náà kúrò. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.